níbi tá à ń lọ àti àwọn nǹkan tí ó jẹ́ ká ṣe, òun ni bàbá fẹ́ bá wa sọ nírọ̀lẹ́ yìí. Ó yá, ẹ jẹ́ kí a fi nǹkan tì dí, ẹ jẹ́ ká pe ara wa, ẹ jẹ́ ká bá wa share program yìí, ẹ jẹ́ ká bá wa subscribe sórí channel wa, ẹ jẹ́ ká bá wa like ètò yìí, ẹ jẹ́ bá wa share kó lọ, ẹ jẹ́ kó débi tó máa dé, torí a fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ní gbogbo ibikíbi tó bá wà káàkiri gbogbo àgbáyé kó gbóhùn bàbá wa náà nírọ̀lẹ́. Mo kí yín bàbá, ẹ ṣeun gan sà, ẹ bá wa gbóhùn sókè kẹ́ kí àwọn ọmọ Yorùbá, ẹ ṣé. Ẹ kú iṣẹ́ yìí ọmọ, kí gbogbo yín o. Yes, sir. Pẹ̀lú ìdúpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ ní fún ìpàtẹ́ ìṣòfin ìlú lọ. Ẹ ṣé púpọ̀, Yorùbá nation á san fún yín, Ọlọ́run fún ara á san yín. Àmín. Dúpẹ́ lọ́wọ́ yín gan-an ni. Nǹkan tí mo kàn máa sọ lálẹ́ yóò gùn púpọ̀. Náà ni kí n sọ fún yín pé ẹ lọ fọkànbalẹ̀, kì í ṣe irú fọkànbalẹ̀ tí àwọn mìíràn ẹ fọkànbalẹ̀. Ibi tí a lò pé ọ̀rọ̀ awareness rally pé kò ní dé, ó débẹ̀ kọjá bẹ̀ lọ. Ó kọjá bẹ̀ lọ. The videos are now ready and they will teach the world. Ẹ fọkànbalẹ̀ tí gbogbo wọn yẹn. Real is coming. Final point. Ní àbúrò ní Sunday ìgbò, ọmọ mi nìyẹn gidi, ọmọ mi sọ̀rọ̀ Ọlọ́run dá tó fún mi nìyẹn. Bí o lè jẹ́ kó wá dé gbọ̀jáde báyìí ní fúnra mi ni àjọ pé kò ṣe àjọrò wípé kó sì dúró. Àsìkò pọ̀ tó máa jáde tó máa ya gbogbo akẹ́kẹ́ ẹ má jẹ́ kí n sọ púpọ̀, wọ́n máa dúró dé. Bàbá dúró dé, we are ready to go. We are ready to go. Nǹkan bí méjì ni mo kàn ní kí n sọ ọ̀rọ̀ ti pé bọ́ládé bí mo ṣe máa fẹ́ nìyẹn, a gbọ́dọ̀ sọ púpọ̀. Wọ́n àwọn aráàlú wa kéékèèké tá à ń ṣe from town to town, village to village ẹ jẹ́ ká máa ṣe. Bàbá tí wà níjọ́ kan tá a jókòó sílé tó bá di jọ́ kejì ẹ jẹ́ ká tún bọ́ sí títì ká máa ṣe. Gbogbo adé mọ̀ fún ọ̀rọ̀ káàmù Yorùbá ìlànà lára o. Ó ṣe pàtàkì púpọ̀ jù. Ó ṣe pàtàkì nígbà tá a bá ń bá àwọn other people sọ̀rọ̀ káàkiri ayé. Ó yà wọ́n lẹ́nu pé every town, every village in your country, and you say you are 60 million people, and all these people are running in their towns and villages. We have never seen a thing like this in any country before. Yeah, we see big rallies in one city and so on, but this is all the people of a whole nation of 60 million people showing their face in their own humble ways in their towns and villages and showing that they want their country. That's very important. It's a very powerful argument. Very, very, it's more powerful than you can think. It's a very powerful argument. So I congratulate the Yoruba nation that God showed us that way. Ọlọ́run fúnra rẹ̀ ló fọ́ wa. Iṣẹ́ àwa la lọ́gbọ́n, Ọlọ́run ló fi hàn wá. Ọlọ́run fi hàn wá, ó tẹ̀ kí wá jẹ́ nǹkan lára ẹ̀kẹ́. Odúpẹ́ lọ́wọ́ lóbi tó fọ̀nà ẹ̀hàn wá. Ó tẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dìde tẹ́ contribute lọ́tún àbí lóṣù. Kékeré ni mo ráyè lọ́rẹ́ ní ọ̀ráyè lọ́la. Tó bá tún dọ̀tún la máa tún jọ́ìn ní ẹni iwájú ilé wa ní títì wa tó ń ṣe díẹ̀ àti tó ló ṣe pàtàkì pátápátá. Congratulations to the Yoruba nation. We have laid a record in this world. It is not possible. I'm not going to say it is not easy. It is not possible to have any other nation who wants some particular change in their life, who are running in every town and village of their country. Or possible,
nítorí náà mo bá yín yọ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ló lànà wa bẹ́ẹ̀ kì í ṣàwa fúnra wa. Àwa ò mọ̀ pé tó máa tóbi rẹpẹtẹ tó lè ní ó ti kọjá di ṣàrò. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nǹkan kejì tí mo fẹ́ sọ ni pé láàárín wa màá bẹ̀yìn lá máa jẹ́ wọ́n ní ọmọ tí ò bá ní ìyá ìgbẹ́gbò ẹ̀yìn. Àwọn tó bá kóra jọ ní ìlú kan ní ẹ̀yà kan tó bá ní àwọn fẹ́rù nǹkan tá à ń fẹ́ yìí, ọmọ tí ò ní ìyá ni wọ́n o. Kò yẹ ká máa gbégbò ẹ̀yìn o. Kí ni ó dẹ̀ pè ní egbò ẹ̀yìn? Nítorí kíní kan disagreement kékeré kan ṣẹlẹ̀ níbi tẹ́ ti ṣèpàdé, èèyàn kan lọ fi pàdé lọ gbé sórí mídíà, à ń pariwo ó ń ṣèlérí, ó ń pariwo. Àwa Yorùbá Ọlọ́run fún wa ní gift, ẹ̀bùn, ká mọ núrò, ká mọ nǹkan papọ̀, ká mọ yí padà, ká mọ rò padà. Àwa Yorùbá Ọlọ́run fún wa ní ẹ̀bùn yẹn. Ọlọ́run dẹ̀ tún wá fún wa ní ẹ̀bùn pé ká mọ ọ̀rọ̀ sọ, ká mọ especially tó bá ti jẹ́ èdè ara wa là ń sọ yẹn. Irú wa ṣọ̀wọ́n láyé o. One professor of language, ó ní the Yorùbá language is one of the most sophisticated languages on earth. The way the Yoruba use their language is so complex that the rest of the world doesn't have any other language like that. Yeah. So tó bá jọ̀rọ̀ Yorùbá là ń sọ yẹn, àmọ́ ń sọ púpọ̀. Ẹ má jẹ́ ká lo gbogbo nǹkan tá a ní láti máa ṣó àwọn tí ò fẹ́ràn wa pé àbí disagreement wà láàárín wọn ni, àbí ìjà wà láàárín wọn ni, àbí bínú sẹ́nìkẹ́ni o, àgbọ́dọ̀ bínú sẹ́nìkankan lára wa. Gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ní bẹ́ẹ̀ ṣe ṣe. Every little thing tí kálukú bá ṣe ló contribute to the struggle. So I thank all of you. Gbogbo ẹni tẹ́ ẹ̀ ń ṣe mídíà pátápátá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dẹ̀ gbàdúrà fún yín pé Ọlọ́run máa bless yín o. Torí náà ẹ jẹ́ ká máa rántí ìyẹn. Nígbà tí ó dẹ̀ sọ pé ọmọ tí ò bá ọmọ ẹni tó the people tó bá ń jà fún ẹ̀yà wọn wípé we want to separate from this country. We don't want this. We don't want to be a colony to this country anymore. We don't want them to rule us anymore. A few people ló máa ń ṣe ìṣe gbogbo ayé. Bí ẹ̀yìn tó ń sọ pé ọmọ tí ò lẹ́ ní ìyá ni wọ́n. A máa pariwo American War of Independence. A few ló ṣe o. A few people. Ló yẹ pé amórúkọ wọn. Jefferson, Madison, a few others more. Tán. Nǹkan tó ń lọ́kì sí ni wípé àwọn ìjọba tí wọ́n sọ pé a fẹ́ wà lábẹ́ yín mọ́, go and tell the King of England pé a sí lábẹ́ ẹ̀ mọ́, a fẹ́ ti country tiwa lọ́tọ̀. Wọ́n ní ọ̀nà mìíràn tí wọ́n lè fi try láti stop wọn ju pé kán kó ológun wá láti England. Nígbà tí wọ́n dẹ̀ wá kó ológun wá, àwọn the few tó ready láti sọ pé a máa kúrò yẹn, wọ́n wá lè appraise some of their own people pé ogun mà ti dé. Èkìní tá a fi ń ṣeré káàkiri from settlement to settlement ní ẹlẹ́nu ọjọ́ mẹ́ta, ó mà ti gbógun. Kálukú jáde wá, a lot of people then came out and enrolled in the army for the liberation of the country. Some of the people tó ti wà ní British army tẹ́lẹ̀, wọ́n sá kúrò ní British army, wọ́n lọ join àwọn èèyàn wọn. Ẹgbẹ́ tí wọ́n ti ní àmì ní. Àdẹ́wọ́n wá lọ́kì, ìjà wà láàrin France àti Britain nígbà yẹn. France wá fọgbọ́n abẹ́lẹ̀ ọgbọ́n gbogbo, wọ́n fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn Amẹ́ríkà tán ni wọ́n máa lọ́wọ́ fẹ́ dójú ti Britain. Britain ti dójú ti wọ́n kò tí fẹ́. Àwọn náà wá fẹ́ dójú ti Britain. So wọ́n wá support àwọn tó ní wọ́n máa kúrò lábẹ́ Britain. That's all. Ẹ rò pé gbogbo Amẹ́ríkà ló ń pariwo pé àwọn fẹ́ jagun, àwọn máa kúrò rárá o. It's just a handful of people.
It's a handful of people. And there were very, very many influential Americans, rich farmers, rich business people in cities like Boston, New York, etc., Philadelphia. Tí wọ́n lówó bọ̀ tí wọ́n jáde tí wọ́n ever support the struggle yẹn. Wọ́n kọ̀ rẹpẹtẹ o. Ọ̀pọ̀lọpọ̀ ordinary people ní òtún ẹ̀gbọ́n nǹkan tó ń ṣe ni o. Dáwọn lóhùn, wọ́n ṣoko wọn lọ jẹ́ àbí wọ́n lọ máa ṣe lébùrà wọn jẹ́. So ẹni tó bá dìde tó bá lóun fẹ́ jà fún ẹ̀yà ọmọ tí ò níyà nìyí o. Ẹ má máa tó wá lọ máa gbéra yín léwọ àwọn ọ̀tá kẹ́ lọ máa sọ nǹkan tó bá tẹ̀ bá rò pé kò dáa tó láàrin yín kẹ́ tó wá lọ máa gbé jáde àṣọ. Fortunately gbà tí wọ́n ní social media wọn tẹ̀ tí ní tẹlifíṣàn wọn tí ní rédíò. So ó lè ṣe parẹ́ tó mo bá ń jà ládùúgbò kan ibẹ̀ nìkan náà làwọn arábẹ̀ mọ̀. Kò sẹ́ni kankan tó máa wò lórí rédíò ló máa wò lórí tẹlifíṣàn. But àwa ní gbogbo ẹ̀ báyìí so easy ibi tá a ti sọ̀rọ̀ dé wọ́n ti lẹ́ni lára wa tó máa gbé lọ táwọn máa sọ tó máa pè é tó máa là á tó máa bù tó máa mix ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká control ara wa nípa yẹn ẹ jẹ́ ká control ara kì í ṣe nǹkan burúkú mi ò lẹ́ni kan tó ṣe nǹkan burúkú o bọ̀ tó nǹkan tí mò ń sọ ni pé ẹ jẹ́ ká máa rántí wípé àwọn tó wà níta ń bẹ̀ yẹn tí wọ́n fẹ́ dá nǹkan tá à ń ṣe irú wọn pọ̀ bí ẹ̀ lára àwọn ọmọ Yorùbá ló ní àwọn Fúlàní o lára àwọn ọmọ Yorùbá wọn pọ̀ pété wọn dẹ̀ wá politics tara wọn wọ́n ṣe máa rí jẹ lọ́dọ̀ politician wọ́n ṣe máa dolówó wọ́n ṣe máa ṣe wọ́n ti ẹ̀rí lára wa tó lọ fún àwọn ọmọ Fúlàní ní information nípa nǹkan tá à ń ṣe wọ́n rí kan bẹ́ẹ̀ ní Kwara lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà discover pé ó lọ gbé gbogbo information nípa Yorùbá struggle nípa Yorùbá nation ó lọ ń gbé fún àwọn Fúlàní nínú igbó wọ́n dẹ̀ ń sanwó fún owó tó gbà lọ́wọ́ wọn a ò mọyé ẹ̀ but nígbà tí wọ́n wá discover ètò ìtìjú wá mú tó commit suicide 43 million náà bá nílẹ̀ 43 million cash so irú àwọn bẹ́ẹ̀ wà káàkiri ẹ má gbé ayé ìwà lé wọn lọ́wọ́ má máa jẹ́ ká máa sọ̀rọ̀ wá síta rẹ̀ pátápátá bá a jẹ máa ń sọ̀rọ̀ yẹn mo fẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run ti lànà fún wa o a máa ní kọ́ńtì wa Tinubu fẹ́ ṣe election ló ń kó ayé jọ pẹ́ kó àwọn politicians ẹgbẹ́ ìjọ pẹ́ gbogbo ẹ̀ máa tó fọ́mọ lójú láìpẹ́ bọ́ Ọlọ́run ti bẹ lókè ọ̀run ó máa fọ́mọ lójú ẹni tí ìyá bí ẹ bàbá bí ẹ wọ́n bí ẹlòmíràn mọ́ ẹ wọ́n bí ẹlòmíràn ṣáájú ẹ wọ́n bí lẹ́yìn ẹ fámìlì yín wá wà ní danger wọ́n wá sọ pé àwọn fámìlì yín yòókù wá sọ pé ẹ jẹ́ ká defend ara wa ìwọ wá gbọ́n ju gbogbo àwọn yòókù wá rò pé tó bá ti ṣe tiẹ̀ tó bá ti gún ó ti tán ò kẹ́à nípa àwọn yòókù Ọlọ́run ló dá yín Ọlọ́run ò fi ń ṣọba ìka Ọlọ́run àwa ṣe wà wá succeed kò possible it's not possible something is going to happen that will stop Tinubu and give us our country Ọlọ́run ti bẹ̀rẹ̀ lópin a ò ṣépè fún ọ àbúrò mi dáadáa ní omi ò lè ṣépè fún ṣùgbọ́n mo mọ̀ wípé ẹ̀jẹ̀ tó wà lára mi ó sọ fún èmi wípé àbúrò mi yìí ṣe burúkú Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó succeed with it that's all mi ò ní ká burúkú kankan ṣe o ṣùgbọ́n he is not going to succeed with this one the best choice for him ni pé Ọlọ́run ṣe president the country within 1 year of the presidency you want to pass 614,000 people kìí ṣe ẹni tó ń gẹ̀ẹ́sì ló sọ bẹ́ẹ̀ o àwọn National Bureau of Statistics ló sọ bẹ́ẹ̀ pé ní the first 12 months of the Tinubu presidency from May 2023 to April 2024 614,000 Nigerians have been killed by bandits and terrorists 614
thousand. Àwọn ọ̀dẹ̀ ọ̀ṣẹ̀ president káàkiri ọkọ àwọn kan jọ wọ́n ti kúrò ní pàtì wọn wọ́n ti wá jọ ní pàtì ẹ̀ nǹkan tó rí nìyẹn ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn nǹkan tó rí nìyẹn. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ àtàbúrò ẹ̀ àti ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ló sùn ní Àkúrẹ́ lẹ́bàá Àkúrẹ́ táwọn Fúlàní jí wá ní ìdájí wọ́n wá lọ pa àwọn ọmọ orí bẹ́ẹ̀ more than 40 of them. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ ní àwọn ẹ̀jẹ̀ nìyẹn ẹ̀tọ́ Ọlọ́run dá mọ́ ẹ bẹ̀rù pé iná Ọlọ́run á dìde ó dẹ̀ sọ kankan nípa ètò kan ẹ rárá ọ̀rọ̀ politics ẹ̀ náà ló ń ṣe káàkiri. Wọ́n ní wọ́n pa 200 people ní Benue State ìjọ yẹn ló ń ṣe happy Father's Day fún àwọn politicians ẹgbẹ́ rẹ̀ kan bá gbà pé ìbọ̀lọ̀ bá wọn happy Father's Day in a country where that morning over 200 people were burnt to death. The country has disintegrated. You are the only person still holding it together. Tó o bá yọ ọwọ́ ẹ lé ní pé wo ẹ̀yin ará bí àwọn tó lóun kó jọ nǹkan tí ó ṣe kó jọ. Gbogbo ní ẹlẹ́jọ́ APC wọ́n jọ ìlú APC ìgbà tẹ kóra yín jọ ní North East ní last week bẹ́ẹ̀ ṣe meeting APC leaders ìjẹ́ kìí ṣe pé àjàtúkà lẹ́jà tí ò bẹ̀. Kò sí country mọ́ political party wọn tó ń sọ wọn yẹn ò ní party mọ́ kò jẹ́ nǹkan tó wọ́n jẹ́ nǹkan kan mọ́. The reason tí wọ́n fi sáwá sí APC ni pé wọ́n ń ṣèjọba ẹ̀dẹ̀ belong to APC. That's all. Kì í ṣe pé wọ́n love APC. Wọ́n rí nǹkan kan ní party wọn mọ́ party wọn ò jẹ́ nǹkan kan lójú wọn mọ́. Party tiẹ̀ náà ò jẹ́ nǹkan kan lójú wọn bọ̀ lóṣù ní kíní kan ẹni tó ń ṣe president wà ń bẹ̀ therefore èèyàn sì lè rí jẹ bẹ̀. That is all. You think you have a country? You do not have a country, my brother. There is no country called Nigeria anymore. It exists only in your fantasy. And that fantasy will be blown apart, will be blown into smithereens by the Almighty God himself. And then you will come to reality and come home and join your people in looking for a country of your own, where you can gather your people together, make proper plans as the way Yoruba people know how to make for the progress and prosperity of your land, for better schooling for your children, for bringing your people who have 11 million, more than 11 million who have fled abroad, to bring them back home so that they can become part of the contributor to the progress and prosperity of their land. Program is about some very obscure country in the world. One country in Mongolia, in the Siberian ice and snow desert. There is a people there, far in the interior, far from the world. This is the third sun. They are not part of this world at all, and they don't want contact with the rest of the world. But Mongolia, money a large town. So your capital, Mongolia. Shema Pera Yoruba Wawambe, far in the snow desert of the earth. Àwọn Yorùbá wà ń bẹ̀ tí ìyá ti lé kúrò lé. And we will leave those people there. Àwọn ọmọ máa gbé èèyàn kan tó fẹ́ ṣe president ẹ̀kejì Ọlọ́run má jẹ́ o. A lè dúró ní Tinubu o. Kó mọ̀ yẹn, mo lè sọ yẹn fún mi ò bínú sí àbúrò mi ni. But mo lè sọ yẹn fún pé wọ́n àbúrò a lè dúró dé torí ti ẹnìkan kí gbogbo wa máa jìyà. It is not going to happen. It's as simple as that.
And the earlier and the best thing for you to do is to give up the struggle. And you are in a position to give it up either honorably or forcibly. The ground for the forcible dissolution of the country is already in progress. But you can stop that forcible dissolution. You can gather the people of Nigeria together, become the statesman that the world will be talking about with admiration for the rest of time, and say, this thing, we can no longer do it. This thing called Nigeria is no longer possible. Balewa said, there is nothing like Nigerian unity. It's all British intention for Nigeria. The people of Nigeria are different. Gawan, now after being governor for about, being a military ruler for about 2 or 3 weeks, not too so. Only when all considerations have been brought into account, all consideration, be it political, be it economic, be it cultural, be it social. The bottom line is that the basis for Nigeria is not there. You yourself said it before. In the moment of truth, in the moment where you were forced to face the truth and accept the truth, you said it yourself, I do not believe in one Nigeria. There is no Nigerian unity. Anybody to Nigeria, you there is no Nigeria anymore. And the earlier we all become men, have the courage to dissolve Nigeria peacefully, the better for all of us and our children forever. If we don't do it, we will break up violently, and that will be a terrible thing. Professor, so and your mom, listen to me. You don't contact good or master when you want to. Nigeria is going to break up. Nothing is going to stop it. Tinubu is occupying a position of great opportunity in life, in history, to make sure that it does not break up in massive bloodshed. He can do it. Let us begin to press it upon him. That's our duty. Our Yoruba will accept it's not, that's not our kind of government. All this crookedness, all this violence, a country in which nobody can sleep peacefully anymore. Countrywide, it's not our country. We Yoruba cannot ever accept. Even I want to go it's not your country. It can't. Your fathers created a society, a civilization that is superior to all of that. Many thousands of years ago. And now there, anything goes, as long as you put your money in your pocket. No. We Yoruba must lead. And we are saying it for all Yoruba people, not just for the few of us who are in the struggle for self-determination. Out of everyone, self-determination, we're in the millions, but there are 60 million Yoruba people. So you're a minority now. But we are saying it for all of us together. We are superior in culture and history to the kind of things that are happening in Nigeria. We do not belong in the kind of government where people will be dying in the streets and the politicians will be politicking around and collecting themselves and celebrating a good Father's Day and so on. No. Government sustained on lies, brazen lies. We Yoruba don't live like that. So ask your brother, your father, return to your Yoruba culture. Yorubas don't do the way you are doing. Yoruba don't lead the way you are leading.
And let us begin to do it more boldly, more boldly. Let the world hear us say it. Thank you very much. I can answer one or two questions, but not more. I've been very busy already. Ẹ ṣeun gan sà dádì. Àjíǹde ara máa jẹ́ fún yín ní agbára ti Ọlọ́run. Ojú òde ní tì yín. Gbogbo mo fẹ́ yín Ọlọ́run á bá yín fẹ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fúnlẹ̀ Yorùbá á rí bẹ́ẹ̀ níṣojú ẹ̀mí yín lágbára Ọlọ́run. Àní ìgbà lẹ́yìn yín lágbára Ọlọ́run. Ẹni tí ẹ̀dẹ̀ ń bá sọ̀rọ̀ náà tó jẹ́ àbúrò yín, tó jẹ́ bàbá tiwa náà, tó jẹ́ ẹ̀gbọ́n àwọn ẹ̀kan, àbúrò àwọn kan, ọmọ àwọn kan, Ọlọ́run á jẹ́ ọgbọ́. Ọlọ́run ò ní ṣe wọ́n lálétí lápá. Nítorí pé à ń sọ ní gbogbo ìgbà. À ń sọ àwọn ẹwo ṣé báwọn náà bá jókòó tó bá wò dáadáa nígbà táwọn jáde nígbà kan tó ní there is no Nigeria. Nigeria can never be better. There's nothing like Nigeria. Nigeria is not a country. Ṣé ó ti bàjẹ́ báyìí? Kò máa bàjẹ́ báyìí ńgbà yẹn. Kò máa tiẹ̀ bàjẹ́ rárá ńgbà yẹn. Bẹ́ẹ̀ni. Kọ́ wá wò ní ìtì. Kò bàjẹ́ tẹ́lẹ̀ yìí sà. Kò bàjẹ́ tẹ́lẹ̀ yìí sà. Kọ́ wá wò ní ìsìn nígbà tó tiẹ̀ ti wá ó ti fọ́n yángá. Tí ẹ tún wá sọ yí pé ẹ fẹ́ gbé sókè bàbá wa Tinubu. Bí dádì ṣe sọ lọ́wọ́ yìí ẹni iyì sì ní Ọlọ́run má jẹ́ tẹ́ o. Torí nǹkan téèyàn ń ṣe tó níyì náà ló máa ń ṣe tó fi máa ń tẹ́. Òun la ṣe ń sọ fún yín tí gbogbo ọmọ Yorùbá tó ń bá yín sọ̀rọ̀ tí bàbá náà tó jẹ́gbọ́n yín tó ti bẹ̀ yín wọ́n ti kọ lẹ́tà lẹ́ẹ̀mejì sí yín. Wọ́n ti ẹ̀lẹ́ reply rárá. Wọ́n ti rán àwọn àgbààgbà sí yín. Wọ́n ní reply náà ni. Ṣùgbọ́n lágbára Ọlọ́run ò ní ṣe yín ní alétí lápá. Bàbá wọ́n tún sì ń sọ̀rọ̀ tí wọ́n sọ wípé ó di dandan kẹ́ ẹ gbọ́ bí àbúrò lọ́wọ́n ṣe jẹ́ sí bí àbúrò kọ́ lẹ ṣe jẹ́ sí ọ̀wọ́n ò dẹ̀ ní bá yín sọ̀rọ̀ tì kí ẹ má gbọ́. Ẹni tó bá wà nínú ilé torí pé mi rò pa fẹ́ gba call láti ìta ní ìsìn àwọn èèyàn wọ́n wà lórí program wọ́n wà lórí YouTube wa tí wọ́n ti ń kí yín ní mẹ́sàn-án mẹ́wàá bàbá. Wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun. Wọ́n kí yín. Ìjọba Tinubu is running by scattered candidates. Well, bẹ́ẹ̀ ni bí bàbá ṣe sọ ńṣe ni bí n pé ọ̀wọ́n tí wọ́n mọ̀ pé kò sí ìjọba mọ́ tí wọ́n mọ̀ pé kò sí Nàìjíríà mọ́ ni wọ́n ń sá wá síbi tó ti máa jẹ tí wọ́n ti máa mu gbogbo wa náà la dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni. So ẹni tó bá wà nílé tó bá fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ bàbá ẹ nawọ́ sókè tí ẹ bá ní ìbéèrè àbí tí ẹ ní àfikún bóyá kí á yọ̀ǹda bàbá kí wọ́n máa lọ tó bá tún ní nǹkan tí wọ́n fẹ́ bá ọmọ Yorùbá sọ ẹ bá wa nawọ́ sókè kí ẹ béèrè ìbéèrè tẹ bá ní ìbéèrè tẹ fẹ́ béèrè. Ẹ̀yin ará mi tẹ wà nínú ilé mo mọ̀ pé àwọn èèyàn mi wà nínú ilé ń bẹ̀ bàbá wa my brother Kalamagbo wọn wà ń bí àròlé bàbá 1010 Àṣàkẹ́ TV bàbá Fatai Ògúnríbidó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wà níbí. Tẹ bá fẹ́ béèrè ìbéèrè ẹ nawọ́ sókè. Bàbá kí ni ìgbìyànjú tí ẹ lè sọ tí ẹ lè tún gbà fáwọn ọmọ Yorùbá níṣe tó kù? Mo mọ̀ wípé wọ́n sọ wípé ṣé ìjẹta ni àbáná ni wọ́n sọ pé wọ́n máa ṣe ti Ogun State. Ó dà pé tí Ogun State ni òun là ìtọ́ṣe lógun State ní ìjẹta àbáná òun ni ẹ̀ ń rí tí ó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá tẹ̀ ń wò yẹn ìtọ́ṣe lógun State nìyẹn. Ó dà pé wọ́n dẹ̀ ṣe continue láti máa ṣe àmọ́ bí tí ó kù tí wọ́n tún máa gbé lọ báyìí mo mọ̀ pé gbogbo state ni wọ́n náà máa gbé lọ lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ti ṣe ní Ọ̀yọ́ tó jẹ́ Ìbàdàn wọ́n ṣe ní Ògùn State ní Abẹ́òkúta àmọ́ bí tó tún máa kàn ní ìsinyìí tó bá di weekend yìí bàbá wa Ẹ̀mọ̀lá àti bàbá wa George Akínọlá òun náà tún máa wá láti wá sọ kíni láti wá sọ ibi tí wọ́n tún máa gbé sí dé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni a ní lè pè a ní lè gbà pé wọlé ẹni tó bá fẹ́ pè wá wọlé a ní lè gbà pé wọlé lénìí nítorí pé bàbá wọn ti wà ní meeting sí meeting tó bá tún dago 8 wọ́n tún lọ sí meeting kan. Inú ilé nìkan ni a ti máa lè ṣe. Wọ́n ní bàbá ẹ kú iṣẹ́ takuntakun may you live long sir. So wọ́n kí yín ní mẹ́sàn-án mẹ́wàá níbí báyìí
Ọlọ́run ẹlẹ́dẹ̀ ọlọ́jọ́ èní á jẹ́ kẹ́dẹ̀ pẹ́ láyé fún wa. Ẹ fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire, ẹ tún fún wọn ní ìgbìyànjú nǹkan tó yẹ kó ṣe lọ́wọ́ báyìí, tí wọ́n ń ṣe lọ bó ṣe ń ṣe dáadáa, tí kí wọ́n ti yìn wọ́n pé wọ́n ń ṣe dáadáa. Ẹ tún wá sọ fún wọn nǹkan tó yẹ kó ṣe lọ́wọ́ báyìí, àbí nǹkan tó yẹ kó múra sí. Bàbá ẹ bá wa túbọ̀ gbà wọ́n níyànjú sá. Ẹ ṣé. Kò sí púpọ̀ náà, mo ti dúpẹ́ lọ́wọ́ ní fún iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ̀rí rálì kéékèèké tá à ń ṣe káàkiri yẹn jẹ́ ká máa ṣe lọ. Ẹ lè rò pé kò yóò sùn, ojú tó yóò sùn bí ẹ lè sọ, ẹ lè mọ̀. Ojú sùn gan-an ni. I repeat, kò tí ì sí country kankan anywhere in the world láyé pé gbogbo wọn from town to town, village to village, hamlet to hamlet, gbogbo wọn jáde wọ́n ṣe rally looking for just one thing, namely their liberation from the country they live in. There is no such country in the history of the world. That's never happened. So we have set a record. Keep that record good for now. Then mo lè lanu púpọ̀ láti sọ ilé tí mo fẹ́ sùn. The big one is coming. Ọmọ mi Sunday ní kí n sọ fún mi pé the big one is coming. Èmi fún ara mi mo ní kó lọ dákẹ́ kó dúró, ó jẹ́ ká ṣe lékalẹ̀ tí ṣé ó fi dáa gan-an. Now we are getting to the point where the big one will come. And by the grace of God, we will have a country at that point. Ẹ ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ lọ máa ṣe ilé ìta ṣe yìí. Ẹ máa pariwo síta, ẹ máa jẹ́ kí Tinubu mọ̀ wípé bó ṣe ń ṣe yìí ò kì í ṣe ìwà wa Yorùbá. Àwa Yorùbá kì í ṣe irú eléyìí tó ń ṣe ìjọba tí ò care fún welfare of people. Ló jẹ́ pé àwọn rulers ló care fún àwa Yorùbá ò kì í ṣe bẹ́ẹ̀. Àwọn bàbá tó bí láéláé, àwọn ìyá tó bí láéláé nílẹ̀ tán jẹ́ Yorùbá. They created one of the finest political cultures on earth. Táwọn ọba wa bá kóra jọ pẹ̀lú àwọn chiefs wọn láràárọ̀, wọn kì í lọ ọ̀rọ̀ pé ẹ̀bí ìgbàdì máa kú wọn táwọn èèyàn fi máa láìpẹ́ wa bí kábíyèsí ṣe máa lọ okùn kìíní kan. No. Nǹkan tó ń ṣe ni how this town will be a comfortable town for all of us, from the smallest child to the oldest man and woman, from the richest to the poor, to the farmer, to the trader, to the ordinary traveler, everybody. That is it. It was a government that paid conscientious attention to the well-being of all citizens. Àwa Yorùbá la ní. Òun ni Awólọ́wọ̀ try láti ṣe ní 1950s tá a ṣe fi ń ròyìn ẹ̀dẹ̀ ní. Ẹ lọ sọ̀rọ̀ fún ṣe Awólọ́wọ̀ pé ẹ̀ wá kíní kan kò ní kan. The people, the welfare of the people, the well-being of the people. That's all. Improvement in the quality of life of the people. Tó o bá ló gbé nǹkan mìíràn wá kò gbọ́ ẹ. That is it. So gbogbo ilé iṣẹ́ ìṣe káàkiri ẹ̀mí mo gbọ́dọ̀ ṣe president mìíràn ìgbé ẹ̀mí mo gbọ́dọ̀ ṣe kíní kan. Bàbá wa ó dìde ní National Executive Party National Group tó ń dá sílẹ̀. Ó ní ẹgbẹ́ wọn. Àfẹ́ nǹkan mìíràn ju pé tó lọ́rọ̀ pátì kan ṣọ̀rọ̀ pátì. It is strange to us Yorùbá people. Lórí àti yan àwọn bàbá àyàn àwọn sí ìfúnpá fún ìbò tó dé. Àwọn tí wàá gbé ní ìwà báyìí tán ní political party. Our objective as a party, Action Group, to our empower, our win election by. Our objective is not to destroy the opposition. No. Our objective in this Action Group part is the only leader who are, go and read the history, go and read the political history of the countries of Africa and everywhere. He's the only leader who has ever said a thing like that. Our objective is not to destroy the opposition. No. Our objective is just to win election. That does not mean destroying the opposition. In the interest of our people, the opposition must be strong. To serve
as a control over us, the rulers. Gbọ́dọ̀ jẹ́ kán lọlẹ̀ o. Gbọ́dọ̀ jẹ́ kí opposition kó parẹ́ o. And therefore, in some cases, sábàrí lára àwọn èèyàn tó ń ṣe opposition, tó ń bá ní expertise kan tó dá gan-an, gbọ́dọ̀ rọra mú wọn sínú iṣẹ́ ìjọba yìí o. Ní ká má ṣe pàtì wọn o. That's our leader. That's somebody speaking from Yoruba culture. Whoever is saying the opposition is perishing, their own problem, it's not speaking the Yoruba kind of language. Yoruba people don't talk like that. A Yoruba ruler should worry if the opposition is disintegrating. That is it. That's who we are. Nigeria ti fojú wa gbolẹ̀, ìyà ti jẹ wá, àti ṣe, lọ́sàn-án ìmọ̀ ń bá àwọn ọmọ mi méjì kan sọ̀rọ̀ lọ́dọ̀ mọ́dá. Ìyà ti jẹ Yorùbá láyé yìí o. Since the British came to our country, ìyà ti jẹ wá gan ni. But ìyà jẹ wá, ìyà ò jẹ wá, kò gbé the inner man wa lọ, kò gbé inner culture wa kúrò lára wa. We are a decent people. Gbogbo eléyìí pé peaceful la máa já ìjà wa la máa ṣe, kí ṣe gbogbo èèyàn ló ń ṣe. Àwa Yorùbá nìkan náà ní. Ẹ wo wákẹ́wẹ́ yẹn, ẹ wo lẹ̀kẹ́wẹ́ ní ọkọ̀. How many people tó fẹ́ kúrò ní country kan ní Africa or Asia or Benin kan ló jẹ́ pé peaceful bí tiwa iná ṣe tán push ẹ̀ tán ṣe. No, we are different. Brother wa tó kọrin yẹn pé àwa lògbó gbogbo adúláwọ̀ ó mà sọ̀rọ̀ tán o. Ó sọ̀rọ̀ tán pátápátá. Because it is true what he said in that song. Àwa ni ìmọ́lẹ̀. Àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògbó adúláwọ̀. Whichever way you put it is correct. We Yoruba have a lot to be proud of in the world. So, let everybody be doing what we are doing now. Then when the big time comes, let us be ready to rise and do it the way it demands. But to that extent, I bring greetings from my son, Sunday Igboho. Ọkùnrin náà níbi tó wà ló wà dim, ready to defend the Yoruba nation, to protect the Yoruba nation, to serve the Yoruba nation, without looking for anything for himself. Mi ò rí èèyàn bíi ti Sunday rí. Tá a bá ń sọ̀rọ̀ lọ́wọ́, tá a bá, because nírú ọ̀rọ̀ yà lè ṣàìsọ̀rọ̀ débi wípé ta ló máa ṣe kíní kan gbàdá bá ní ìjọba kíní kan sọ. Ọ̀pọ̀lọpọ̀ ní oyin tí àìdẹ́ ń gbọ́ mi náà ni mo ti pèrè tí mo bèrè lọ́wọ́ ní pé sábà fẹ́ kó ìjọba wa jọ, because the first government cannot be democratic. A lè gba ìjọba wa lẹ́nu ká máa ṣe election lọ́la. A gbọ́dọ̀ ní transitional government ló jẹ́ pé will be selected people tá a máa bẹ̀ pé kó jọ kó ṣàbù wa. Tá a bá ń sọ irú wọ̀nyẹn lọ́wọ́, àwọn tó máa help wa for a few months. Then we will have our constitution, we will have our election, then we will have a country proper. Tá a bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ tí Sunday bá wà lẹ́gbẹ̀ẹ́ mi tí bá ní bàbá ẹ má dárúkọ. Má máa sọ bí eléyìí. Jọ́ mọ̀ má máa sọ bí eléyìí. Lè sọ ká má dárúkọ, bàbá ẹ má dárúkọ òun. Ẹ lè sọ láì dárúkọ òun. Kò sí nǹkan tó ọmọ yẹn wá fúnra ara ẹ̀. Wípé kí ìyà má jẹ Yorùbá, kí Yorùbá free and be the people tọ́lọ́run dá wọn. That's all. He's a fantastic young man, a unique human being. And that's why I stick to him at all times. The next morning I told the press, I am going to stay here with Sunday until he's released from this country. That if he is not released, I will be here with him.
Yeah. It deserves that kind of loyalty, that kind of total loyalty. So, ẹ jẹ́ kí kálukú wa máa ṣe díẹ̀díẹ̀ tọ́lọ́run fún wa lágbára láti ṣe. Now, rally yẹn tí a bá tún ṣe lòtójọ́ mẹ́rin márùn-ún kẹ́ má tún jẹ́ nílé òye kẹ́ tún gbé àwọn mẹ́rin ogún kan 50 100 kan kẹ́ tún jáde kẹ́ tún gbé aṣọ funfun kẹ́ tún gbé àsíá Yorùbá nation. Ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀. When the big day comes, the big day comes. By the grace of God. Thank you very much. Ẹ ṣé o. Sà, a dúpẹ́ lọ́wọ́ yín gan gidigidi dádì. Ẹ lè sọ ju báyìí tẹ́ ti ń sọ yìí náà lọ. Kí Ọlọ́run ẹlẹ́dàá kó wá fún àwa náà ní ọgbọ́n àti òye tí a fi máa tẹ̀síwájú lórí ẹ̀ náà ni. Wọ́n ní ọmọ tó bá ṣípá, òun náà ni bàbá ń gbé. Àṣípá o, òun náà ni bàbá ṣe gbé wa. Kí Ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú, kó wá dúró tì wá gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Rí pé èní ọjọ́ ìbí mi ni ṣùgbọ́n inú mi ò dùn. Ẹni tó bá mọ̀ mí, ó mọ̀ pé màá ti rú gẹ́gẹ́, màá ti rú kẹ̀kẹ́, màá ti ṣe gbogbo ẹ̀, ṣùgbọ́n inú mi ò dùn torí nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ibi tá a ti bí ni. Kí la fẹ́ máa wá sọ lórí pé kí ni? Kọ́lọ́run kó ṣàánú wa ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi fún tọjọ́ ìbí. Mo dúpẹ́, ẹ ṣé, ojú òní tì wá, àpẹ́. Dádì, a dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá Ògúnríbidó, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dádì, kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn kí a lè yọ̀ǹda wọn, kí a lè ṣe ìwọ̀nba prógráàmù bíi fún another 10 minutes ká fi késẹ̀ ètò ilẹ̀. Bàbá Ògúnríbidó, ẹ bá gbóhùn sókè kẹ́ dúpẹ́ lọ́wọ́ dádì, ẹ ṣé. Dádì wa, ẹ ṣé gan ni ẹ kú gbogbo àwọn. Ní agbára Ọlọ́run, ìgbà yẹn á tún máa dalẹ̀ fún wa. Àmín. Okun àti agbára láti òde ọ̀run báyìí ọ̀run á bá fi fún yín lágbára ṣe Ọlọ́run. Àmín. Ọdún yín wá fi ọjọ́ pọ̀jọ́ yín wá fi òṣùpọ̀ oṣù lágbára ṣe ẹ̀ ní ṣàìsàn wọn lágbára Ọlọ́run. Àmín. Bá a ti rí yín tínú wá ń dùn, táà nírètí pé ọjọ́ ọ̀la wà fún Yorùbá. Ní agbára àti Ọlọ́run, ìrètí wa kò ní já sófo. Àmín. Olúwa wa wọ ọjọ́ òní, á ro gbogbo ẹkún tẹ́ ń sun sínú táwa dẹ̀wọ̀n lójoojúmọ́. Á wo omi ara àti ẹ̀jẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá. Tó jẹ́ pé màálùú tí wọ́n ń jẹ kò jẹ́ kó mọ nǹkan tó ń ṣe. Oore ọ̀fẹ́ ńlá ni pé ẹ dìde. Láti bí ọdún 5 tó ń lọ sọ́dún 6 sí tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀. Kalẹ̀ ni tá a rí. Bàbá, ọmọ Yorùbá àmọ́ lóore o. Àtàwa tí Olúwa ti wà làwa lójú tá a ti rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tá a dẹ̀ fi ṣàlẹ̀ fáwọn èèyàn wa. Àtàwọn tí ò tiẹ̀ tí ì yé, ó jẹ́ wípé inú òkùnkùn tọmọ Yorùbá wà, wọn ò mọ̀ pé inú òkùnkùn náà wà. Nígbà tásìkò bá tó, àwọn náà ní agbára ṣe Ọlọ́run. Ọ̀run tó rán yín ní iṣẹ́ tí ò jẹ́ kí ẹ ṣàìsàn tó yìí fún ní okun àti agbára láti máa sọ̀rọ̀. Òun wò yín láti àpò mo ní dádì mi ò rí wọn kán máa kàwé kán lo glasses rí. Oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ ó ṣọ̀wọ́n pẹ̀lú ọjọ́ orí yín nítorí pé ẹni tí Ọlọ́run pè ló yàn. Àwọn tó dẹ̀yìn àwọn ló ṣe lógo, wọ́n ṣe lógo náà ní agbára ṣe Ọlọ́run kò ní dìbàjẹ́ o. Ẹ ṣe ẹ kú gbogbo gbà o. Ẹ wà ní ṣétì o. Àṣe ilẹ̀ máa ṣe. Ẹlẹ́dàá yín á jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kó lajú kó lè mọ̀ pé ibi tá a wà kọ́ ló yẹ ká wà o. Torí pé ògo gbogbo àgbáyé ni wá. Àwa dẹ̀ ní ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀ ní agbára àṣẹ Ọlọ́run àṣeṣe fún ẹ káàbọ̀ sà. Ẹ ṣé gan ni Ẹ ṣeun gan dádì. Ẹ ṣé dádì, a dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ ṣé sà. Ẹ jẹ́ kí a yọ̀ǹda yín báyìí kí ẹ lọ sinmi torí wọ́n sọ pé ẹ̀ tí ì jẹun alẹ́. Ẹ̀ ń dúró dè wá ní láti bí aago 6 wípé kí a fi ṣe ètò yìí. Ẹ jẹ́ ká yọ̀ǹda yín kí ẹ lọ kẹ́ ẹ jẹun kẹ́ ẹ lọ bomi sára kí ẹ lè fẹ̀gbẹ́ lélẹ̀. Ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ yín sà. Ṣeun gan sà. Ẹ ṣeun dádì. Gbogbo yín o. Ẹ ṣé sà. Ẹ ṣé dádì.